ààrẹ ọ̀nà kakanfò yorùbá lẹ̀ ń bá sọ Ìbà Gani Adams ló sọ̀rọ̀. Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò kẹẹ̀ẹ́dógún lẹ̀ yorùbá. bẹ́ẹ̀ni. ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ ṣe. àwọn èèyàn fẹ́ gbóhùn yín kọjú kiri sí mi kí n bí Ìbà ààrẹ ọ̀nà kakanfò ń béèrè. Ìbà ààrẹ ọ̀nà kakanfò àwọn èèyàn lè tutù pọ̀ lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí. ẹ ṣe níbo lẹ wà nígbà Sunday tí tó gbégbèsè tó ní agbára tẹ́nìkan ọ̀fẹ́ ẹ̀ gbérí níbo lẹ́yìn wàṣà. ẹ̀yin ló lórí ogun generalissimo níyìn nílẹ̀ yorùbá wọ́n ní bóun lẹ ṣe akáwọ́ gbéra tẹ́ ẹ̀ ṣe nǹkan kan tó fi di wípé Sunday Ìgbòho ló gbégbèsè. àwọn tó wá nínú tutù púpọ̀ jù bóyá wọn ò mọ̀ tán ibi tí mo ti ń bọ̀ ni wọn ò dẹ̀ mọ̀ tán nǹkan tí mo ti ṣe nílẹ̀ yorùbá láti bíi 28 years. 28 years. ọ̀fẹ́ kọ́ mọ̀ wípé ọ̀rọ̀ òkè ògùn ní ọdún tó kọjá mo sì dá sí. èmi ní àwọn ìlú Kìṣípè lórí àwọn criminal Fúlàní herdsmen tó ń gbà wọn. àwọn Kìṣí ló pè yín. bẹ́ẹ̀ àwọn Kìṣí àwọn èèyàn Kìṣí. àwọn ẹ̀yin ní kọ́kọ́ pè. ní October wọ́n pè mí lórí àwọn criminal Fúlàní herdsmen tó ń dààmú wọn ní forest reserve Ọ̀yọ́ national park tó wà ní Kìṣí. ìgbésẹ̀ wo lẹ wá gbé ńgbà náà. wọ́n ṣe ń kó wọn tó ń gbowó táwọn olóyìnbó ń pè ní kidnapping. èmi ni mo ọ̀dà àwọn OPC àti àwọn ọlọ́dẹ pẹ̀lú vigilante pé kí wọ́n lọ flush wọn jáde ńbẹ̀. ẹ̀yin lẹ àtà ṣiṣẹ́ yẹn tán níjọ́ Saturday òru Saturday sí Sunday. Sunday òun náà wá lọ síbẹ̀ níjọ́ Thursday ó lọ ṣe tiẹ̀. èmi ni mo bá rẹ̀ sàlám lórí àwọn Fúlàní tó ti kó sí gbogbo igbó ọ̀rà. mo rẹ̀ sàlám lórí tí gbogbo ayé mọ̀. tí ẹ bá wò ó tẹ bá wo pépà tó ní nǹkan bíi 2 weeks ago. ẹ gbọ́ pé àwọn Fúlàní kan kidnap àwọn tó ń lọ sí ilẹ̀ Haúsá láti lọ ra nǹkan. bẹ́ẹ̀ni àwọn bíi 10 nínú ọkọ̀. bẹ́ẹ̀ni àwọn OPC àti Àmọ̀tẹ́kùn àti vigilante pẹ̀lú ọlọ́pàá àwọn lọ arrest àwọn kidnapper nínú igbó kìjikìji ní Iléṣà. àwọn vigilante àwọn OPC àtàwọn Àmọ̀tẹ́kùn ló gbà wọ́n. àmì ẹni tó bá tí mọ nǹkan tó ń pè ní ìtànjẹ sọ̀rọ̀ délẹ̀ olóbìnrin ọ̀rọ̀ kan lé. ẹ ń sọlẹ̀. tó bá wò ó OPC ló stọ́ọ̀pù Bàdù tó ń fi òkúta ń pààyàn ní Èkó àti Ògùn state. nígbà tó wá àwọn ọlọ́pàá ò ká mọ́ OPC náà pè. àwọn Bàdù ti ń pààyàn lẹ́kọ̀ọ́. láti bíi 3 weeks péré la fi stop gbogbo kìíní yẹn tí yóò ṣẹlẹ̀ mọ́dé ni. ààrẹ gbogbo àgbáyé lẹ́mọ̀ ń bá sọ̀rọ̀. nígbà tí àwọn kidnapper kan tó wá láti Niger Delta tó gba gbogbo pẹ́sà gbogbo ọ̀nà Badagry OPC náà ló lọ flush wọn gbogbo inú ilé tó di ìlú tó ti kọ́ tó lé ní 600 tó ń kó àwọn èèyàn tó ń pààyàn tó ti pa lieutenant army àwa la lọ flush wọn pẹ̀lú support Ọ̀yọ́ cantonment. ẹsikísà gbogbo àgbáyé lẹ́mọ̀ ń bá sọ̀rọ̀ yìí. Sunday Igboho àbúrò wa ni. ẹ mọ̀ pé ibi tó ti ṣiṣẹ́ yẹn ìpẹ́ náà ni ọmọ Ìbàràpá àti Ògùn kò sí yàtọ̀ níbẹ̀. nígbòho tó ṣe olórí ogun náà lòun náà nǹkan tó ṣe inú mi dùn sí. kábíyèsí ẹ̀ẹ́dẹ̀ẹ́dì tó ń sọ pé gbogbo kan tó ṣe ààrẹ mọ̀ pa ẹ̀ ṣé nígbà tó wá ṣe ṣáàdì náà ẹ̀ bó tẹ̀ jẹ́ tó ti pẹ́ tó ti bá mi sọ̀rọ̀ rí. lóògùn ọ̀fẹ́ o. ìgbà tó ti bá mi sọ̀rọ̀ gbẹ̀yìn ní October adẹ̀ríra gbẹ̀yìn ní 2013 ṣùgbọ́n ó sọ pé ààrẹ mọ̀ pẹ̀ ṣé. gbogbo tó ṣeun inú yín dùn sí bàbá. bẹ́ẹ̀ ni kábíyèsí inú mi dùn sí. lóògùn ọ̀fẹ́. ẹnìkan ò lè ṣiṣẹ́ tó wà nílẹ̀ yìí tán. iṣẹ́ gbogbo ìlú ni. tó bá dé stage kan gbogbo àwọn olóòdẹ ní gbogbo ọlọ́mọ ìbọn ṣọ́ọ̀bù ààrẹ nìkan ni. ókè jẹ́ kí n fún yín ní ìtàn àwọn ààrẹ ọ̀nà kakanfò. ẹ jèrè. ní ayé àtijọ́ ẹkùn mẹ́rin nílẹ̀ Yorùbá wà. bẹ́ẹ̀ ni. ẹkùn mẹ́rin yẹn àwọn olórí ogun mẹ́rin olórí ogun kọ̀ọ̀kan máa hẹ́ẹ̀dì ẹkùn kọ̀ọ̀kan wọ́n máa jẹ́ olórí ogun mẹ́rin. wọ́n pè sí ríjọ́ mẹ́rin. àwọn ogun mẹ́rin tó hẹ́ẹ̀dì ẹkùn kọ̀ọ̀kan yẹn wọ́n ti wá lọ́wọ́ ogun lọ́kọ́ àpọ̀ rẹpẹtẹ. gbogbo ọ̀nà máa wà lábẹ́ ààrẹ ọ̀nà kakanfò.
wọ́n bá fẹ́ lọ jagun ìlú kan ààrẹ máa instruct wọn pé kí wọ́n lọ jagun yẹn tó bá jẹ́ kó gun yẹn agbára wo ò bá ka mọ́ wọ́n sì máa ní bàbá o agbára wọ̀ ká o ẹ wá ràn wá lọ́wọ́ o. ẹ jẹ́ kí n fún yín ní ìtàn Èkìtì Parapọ̀ Èkìtì Parapọ̀ àti Ìjẹ̀ṣà wọ́n bá ààrẹ Látòòṣà jà nígbà tí ààrẹ Látòòṣà dá àwọn ọmọ ogun pé kí wọ́n lọ jagun yẹn nígbà tí agbára wọn ò ká mọ́ bíi ọdún 8 nínú ọdún 16 ààrẹ Látòòṣà ṣẹ̀ wá lọ join wọn bẹ̀. bí wọ́n ṣe tí ààrẹ bá bẹ̀ fẹ́ rìn lọ́jọ́ ní ayé àtijọ́ ẹṣin 400 àwọn ọmọ ogun 400 á wà wájú àwọn ọmọ ogun 400 á wà lẹ́yìn ààrẹ á wà láàrin pẹ̀lú àwọn kọ̀mándà ológun kọ̀ọ̀kan tó máa wà pẹ̀lú ẹ̀. wọ́n ní kí wọ́n tó fi bàbá wọ́n ní wọ́n tó fi yín jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní Aláàfin béèrè wípé àwọn ẹ̀ṣọ́ rẹ̀ dà pé a gbọ́dọ̀ kó irinwó ẹ̀ṣọ́ wá ẹ sì kó gbogbo ẹ̀ ó pé pérépéré déwájú Aláàfin 400. afẹ́fẹ́ ẹ̀ṣọ́ OPC ní 400 millions of members ní OPC. millions ní OPC ní. millions of members ní. kábíyèsí Ọlọ́run. bí Sunday kan ṣe jẹ́ akọ gbogbo ó mọ àwọn olórí ogun tó wà níbàdàn pẹ̀lú ẹ̀ tọ́jú OPC. kábíyèsí Ọlọ́run. ọmọ Olúmọ tó jẹ́ coordinator wa Olúmọ ló move lọ sí Kìṣí tó lọ ṣiṣẹ́ yẹn. àǹtẹ̀bádé stage kan kò sí àìmọye ọmọ ogun ló wà níbẹ̀. ṣùgbọ́n bí Sunday ṣe ìkọ́ tó dání nǹkan tí inú ọmọ Yorùbá gbọ́dọ̀ dùn sí ni nítorí pé àwọn Fúlàní ti fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ìdàkudà ní Ìbàràpá àti Òkè Ògùn. nǹkan tí inú ọmọ Yorùbá gbọ́dọ̀ dùn sí ni. ní ojoojúmọ́ ni mò ń gba rìpọ́ọ̀tù kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ipò ààrẹ sì ti di ipò àgbà tó bá fẹ́ ṣe nǹkan o gbọ́dọ̀ pàṣẹ àwọn protocol. àwọn ọba bíi kábíyèsí Aláàfin gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ Ọ̀ọ̀ni gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ kábíyèsí Àwùjalẹ̀ Olúbàdàn kan tó wà ní Ọ̀yọ́ a gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀. nígbà tí Kìṣí ṣẹlẹ̀ mo pe Ọ̀kẹ̀rẹ̀ Ọ̀ṣákí pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín o kò tó dìgbà heart. tó bá lọ ṣe ilẹ̀ Yorùbá ṣòro tó bá lọ ṣe tó bá yíwọ́ tán tó bá wọn sọ wọn á dàlẹ́ ẹ lórí ni. ẹ wo gbogbo alágbára nílẹ̀ Yorùbá mo mọ́nítọ̀ prógráàmù ẹ tó ṣe. bẹ́ẹ̀ni tó bẹ̀ sí ń sọ̀kan lẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ jagunjagun lẹ ibi Yorùbá fi sú wọn gbẹ̀yìn. ibi dájú máa hàn pé kò tí ì tán lára wọn. ìwà yẹn ò tí ì tán lára wọn. Sunday lọ síbì kan ó lọ library ìlú wọ́n dẹ̀ ti fi ń wé Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti wà láti 28 years tójú ẹ̀ ti rí tó ti lọ sí ẹ̀wọ̀n ní 17.5 months kí ó tó di ààrẹ. kábíyèsí Ọlọ́run. mo lọ sí àtìmọ́lé 3.5 months wọ́n tì mí wọlé ní different prison mo ti lọ sí another 14 months pẹ̀lú gbogbo ẹ̀ ó jẹ́ 17.5 months. kábíyèsí Ọlọ́run. àti wáyé pé òṣèlú ti wọnú ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ fi orí ẹ̀mí àti Sunday gbára. òṣèlú ti wọ bẹ́ẹ̀. òṣèlú ti wọ̀ wọ́n ti tiwọ́ bọ̀ ọ́ àwọn onílara ẹgbẹ́ àti àwọn tí wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá tòrò. tó ń ṣe interview kan ní àrà STV wọn náà pè mí olówó interview yẹn. bẹ́ẹ̀ni tó mọ̀ kọ́ lọ àwọn tẹlifíṣàn yẹn lọ ṣéèdì headline yẹn. wọ́n lọ ṣéèdì headline nǹkan tó wọ́n ní mo sọ pé Sunday read ní nǹkan tí ò so mo wá pe management TV yẹn. ṣé nǹkan tí mo sọ fún yín rèé. èmi ọ̀sán bá ń fún yín. headline fẹ́ lọ fún interview ṣé ẹ fẹ́ fi dájà nílẹ̀ Yorùbá ni. nílẹ̀ Yorùbá. mẹ́tọ́ síbẹ̀ wọn ọ̀ṣọ́ kúrò. lóògùn ọ̀fẹ́. bẹ́ẹ̀ lè mọ̀ bí àwọn olùkọ́wọ́. Sunday Igboho. gbọ́dọ̀ wà careful torí wọ́n ti infiltrate wa báyìí. ọ̀tá wà nú ọ̀rẹ́ wà nú ọ̀tá. ọ̀tá ta nílẹ̀ Yorùbá gan ju ti Fúlàní àtàwọn lọ. ọ̀tá ilẹ̀ Yorùbá ju ti Fúlàní lọ. àwọn kan fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú àwọn kan wà fẹ́ pé àríjẹ nídìí màdàrú. tí wọ́n fẹ́. àwọn kan wà fẹ́ pé àwọn Fúlàní ń lò tó ń fún wọn ní information. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. àwọn kan wà fẹ́. ẹ wá wò ó ìjọ wo ló bẹ̀rẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ nǹkan tí ò tí pé 2 weeks nísìn ẹ wò ó nínú ṣókà nínú Ìbàdàn yẹn lọ sí lọ́jọ́ ilé ẹ̀. wọ́n ní tí kú yóò bá pa ni tòde ò lè pa ni. tí àwọn Yorùbá ò bá sílẹ̀kùn mí ìtẹ̀bí nígbè Fúlàní ló ṣe tí ọmọ Yorùbá ò bá sílẹ̀kùn wọn ò ní lè jòlí ẹ̀ láàrin ìlú bẹ́ẹ̀ yẹn fẹ́ni tó ṣe nǹkan ribiribi gúdúgúdú yàrá mẹ́fà fún wọn bẹ́ẹ̀ yẹn. nílẹ̀ Yorùbá láàrin ìlú Ìbàdàn bẹ́ẹ̀ yẹn. sobi tí èèyàn bá jà fúnlẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ fọgbọ́n ṣe ó gbọ́dọ̀ fi làákàyè ṣe torí Yorùbá máa ń fẹ́ jẹ́ kéèyàn ní òkìkí kan ti fi rúbọ gbẹ̀yìn ní o. kábíyèsí Olódùmarè
lógun ọ̀fẹ́ mo gbádùn yín pọ̀ láàárọ̀ yìí ẹ̀mí yín ó gùn abájọ tí Sunday ti máa kọyán ayín tí máa fewé bò a ní bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀gbọ́n àwọn ni èèyàn àwọn ni bàbá àwọn ni olórí ogun ni ó sì ń gbé yín lárugẹ Ọlọ́run ò ní dàrin ẹ̀yin àti ẹ̀rú. Gbogbo ẹ̀ náà là ń gbọ́. Ìdí nìyẹn tó pé àwa náà ò ní sílẹ̀ síbi tó wà yẹn. Kábíyèsí àwọn ọ̀rọ̀ Olódùmarè. tó ń sọ gbogbo ẹ̀ là ń gbọ́. Ìdí nìyẹn tó pé gbogbo support táwa bá ní lágbára la gbọ́dọ̀ fi support ẹ̀. Gbogbo support tẹ́ ẹ bá ní lágbára lẹ́ẹ̀ fi support ẹ̀ ọ̀dà àdúpẹ́ ẹ̀mí yín ó gùn àdúrà yín ó gbà live and direct títí ọ̀sẹ̀ tí ń bọ̀ á gbé kámẹ́rà wá ká yín mọ́lé ọ̀rọ̀ pọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ títí tẹ́ ẹ fi dọ́dọ̀ bàbá Fáṣẹ̀hùn bẹ́ẹ̀ ṣe kú òǹbẹ̀ bẹ́ẹ̀ ṣe dádúró bẹ́ẹ̀ ṣe jàre Ọ̀nà Kakanfò quality tí a rí lára yín èé ṣe tọ́jọ́ pẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin ọ̀tá kò kankan nù mẹ́tẹ̀ẹ̀ta ọ̀sẹ̀ tí ń bọ̀ lásán Ìbà Gani Adams tako mùsùlùmí tako ẹ̀sìn ìbílẹ̀ sì tako kìrìsìtẹ́nì mẹ́tẹ̀ẹ̀ta. mo wà libra lórí gbogbo religion mẹ́tẹ̀ẹ̀ta. mo gbọ́ pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ jẹ́ apostle ni sà. bẹ́ẹ̀ ni honorary apostle ni wọ́n fi yẹ mi sínú ṣọ́ọ̀ṣì wa ni o. wọ́n fi yẹ yín sí ni honorary padà jẹ bàbá àdínì náà lẹ́yìn tẹ́ ń bá bọ̀ yìí. mo ti jẹ bàbá àdínì tẹ́lẹ̀ mo ti jẹ ààrẹ àdínì ní àmúwọ̀dọ̀ pinpin central mosque. ẹ ti jẹ bàbá àdínì. mo ti jẹ kọjá àwọn míì tó ń sọ̀rọ̀ wọn ọmọ nǹkan kan ni. ọ̀dà mo ti jẹ oyè mùsùlùmí méjì. ọ̀sẹ̀ tí ń bọ̀ à ń kó. mo ti jẹ bàbá ìjọ ní world assembly ní Àkúrẹ́. ọ̀dà kó tó di pé àwọn kẹrẹ àwọn ṣọ́ọ̀ṣì wa wọ́n á fi hàn lọ mi pé èwo ni kí Ààrẹ Ọ̀nà Kakanfò wọnú ṣọ́ọ̀ṣì. wọ́n máa jókòó síbi tí ordinary members wà pé ipò ilẹ̀ Yorùbá yẹn ti lágbára àwọn ò lè máa wò mí ordinary member àwọn gbọ́dọ̀ fún mi lápọ̀ọ́sù yẹn. láti jẹ́ pé kí n lè jókòó tí àwọn ní ọ̀tà ìdí nìyẹn. lóògùn ọ̀fẹ́ o gbogbo Oòduà nílẹ̀ Nàìjíríà àtàgbáyé ní ń wò yín àwọn OPU wọ́n ṣe dànsákì orí kíní Facebook yìí ó ti kún ọ̀fẹ́ fàya pé wọ́n ti ẹ̀gbóhùn ọ̀gá wọn inú wọn dùn ara wọn sì yá gágágá ọ̀sẹ̀ tí ń bọ̀ a kó kámẹ́rà wá live and direct á gbé yín tẹ́ bá gbogbo Nàìjíríà sọ̀rọ̀ ẹ ṣé àdúpẹ́ o ẹ pẹ́ fún wa o.